kona. Irimi orio koyanyo he. Irimi orio koyanyo he. Ora busi po wayi ko la sejere diare o he. Ya lo si vi ku o tu la pa we lo ta ki deri wa bona kona irimi orio koyanyo he wado. Irimi orio koyanyo he. Irimi orio koyanyo he. Ora busi po wayi ko la sejere diare o he. Ora busi po wayi ko la pa we lo ta ki deri wa bona kona irimi orio koyanyo he. Bukulu. Jogwa. Irimi orio koyanyo he. Irimi orio koyanyo he. Ora busi vi po wayi ko la sejere diare o he. Iyan lo si vi ku o tu la pa we lo ta ki deri wa bona kona irimi orio koyanyo he wado. Irimi orio koyanyo he. Irimi orio koyanyo he. Ora busi po wayi ko la sejere diare o he. Ora busi po wayi ko la pa we lo ta ki deri wa bona kona irimi orio koyanyo he. Irimi orio koyanyo wa kona. Irimi orio koyanyo he. Ora busi vi po wayi ko la sejere diare o he. Ya lo si vi ku o tu la pa we lo ta ki deri wa bona kona irimi orio koyanyo wa ko wado. Irimi orio koyanyo he. Ate okuride. Ora busi po wayi ko la sejere diare o he. Ora busi po wayi ko la bona kona irimi orio koyanyo he. Irimi orio koyanyo wa kona o. Irimi orio koyanyo. Ọjọ́ yẹ. Ọ̀bọ̀
mi gbé ẹ̀nà. Àdìdàrú lè fi níbi ìwòrò ọkọ̀ ìwò kọ́ mi nù ẹ̀ o. Àwọn ọmọ ẹgbẹ́ mi gbé ẹ̀nà. Ó sì pè mí níbi ìwòrò ọkọ̀ ìwò kọ́ mi nù ẹ̀ o. Àwọn ọmọ ẹgbẹ́ mi gbé ẹ̀nà. Yẹ́nà ọmọ náà wẹ̀. Yẹ́nà ọmọ náà wẹ̀. Yẹ́nà ọlúwa wà mọ́. Ẹ̀nà ọmọ náà wẹ̀. Yẹ́nà ọlúwa wà mọ́. Ẹ̀nà ọmọ náà wẹ̀. Ọkọ̀ ìwò kọ́ mi nù ẹ̀ o. Ẹ̀nà ọmọ náà wẹ̀. Ọkọ̀ ìwò kọ́ mi nù ẹ̀ o.
and electronics and cassettes. Alias Oda Finish Nabi. Oyo go ọmọ mi. Oyo ìgbòho kókéré Mr. Andrew Ajele. Oyo jẹ́ òkú bí wọ́n rí ìkúrò fún Màrúgà.